tẹ̀síìrì náà máa ń ṣe ní ọgbà yìí. bàbá wa Sádìkù wà lè wà láyé yíran dáradára báwọn máa ṣẹlẹ̀. lábẹ́ sánmà yìí kọ́. ebi bàbá ó sọ fún ẹni pé gbogbo ẹni tí bá ń jẹ́ eégún nìbàdàn ẹ jáde ẹ já kẹ́ ẹ kú sáàrin títì. ẹni ọba já tó bá wọlé wọn mọ tó ń tọ̀hún ní lára. Allahu akbar. Atiullah wa atiur rasula. ọ̀rọ̀ ti kú òlérí ọmọdé ẹ jẹ́ kí àṣẹ ìjọba ìjẹ́ Olúbàdàn of Ìbàdàn ẹ jẹ́ kó máa jáde lẹ́nu yín. Allah. àwọn àṣẹ pé mi gbọ́dọ̀ gbọ́ kẹ́ẹ̀sì nǹkan báyìí. kó sì múlẹ̀ lẹ́ẹ̀kan náà. àwọn tí wọn lóògùn Ìbàdàn gbà náà wọ́n dẹ eku sí bàbá ní adé Ọ̀yọ́ bẹ́ẹ̀ bàbá bá fẹ́ sùn lórí bẹ́ẹ̀dì àwọn eku ní ọmọ ṣeré mbẹ ní a fẹ́ ṣe kíní bàbá ní kò burú wọn ò tiẹ̀ wàá sùn mọ́ ọwọ́ atẹ ìtẹ́ kalẹ̀ onítọ̀ríkà sí ni bàbá wa bẹ̀rẹ̀ tọ̀ríkà ọ̀fẹ́ mọ́jújọ́ kẹẹ̀ẹ́dógún ló ní Ibrahim Cisse kan náà tẹ gbé fọ́tò rẹ̀ síbí lọ́wọ́lẹ̀ Ìbàdàn ilé bàbá náà ló dé sí ilé bàbá Olúbàdàn ló dé sí ibẹ̀ ni gbogbo wa ti lọ wò. Allahu akbar. ntọ́mọ̀ ṣẹlẹ̀ yìí Alhaji Sọ́lé Adétúnjí lọ̀rọ̀ ọmọ kan wàláhì mo bọ́ sí yàrá mo sunkún. Allahu akbar. mo lọ lọ́hùn. Kulillahumma malikal mulki. Alhaji Adétúnjí lẹni àkọ́kọ́ tí mo kọ́kọ́ ṣe rẹ́kọ̀dù fún. rẹ́kọ̀dù náà ni ọlá tó ń bẹ fún àsàlátù tí mo gbé sọ pé ní mọ́tà mẹ́ta. ìyẹn kì í sọ ọmọ mi ọ̀rẹ́ wa. ìyẹn kì í sọ ọmọ mi ní mọ̀tàláì. ajá tó mú àná lọ. sífẹ́ lọ́mọ. tọ́ láyà ló mọ̀. níjọ́ tá a wí ọjọ́ ńlá ni mo kọ lẹ́tà sálàájì Adétúnjí mo ní mo gbọ́ pé lébẹ́sọ nàní wọ́n ní bẹ́ẹ̀ ni mo fẹ́ wá sí rẹ́kọ́ọ̀dù fún yín láti Kánò mo wá fi lílọ ṣe rẹ́kọ́ọ̀dù yẹn ààyè tí wọ́n rí fún mi ní EMI ńjọ́ náà òun ní ààyè ó ṣe déédéé ọjọ́ tí wọ́n ṣèyàwó. Allahu akbar. ọjọ́ wedding. njọ́ tí wọ́n kọ́kọ́ gbéyàwó àkọ́kọ́ láyé. Allahu akbar. ó ní ò jẹ́ kí ọjọ́ náà kò lè jẹ́ kí ìtàn nípa Alhaji wa Sọ́lé Adétúnjí kò lè jẹ́ ọ̀sọ̀nù lọ́wọ́ mi láéláé. Allahu akbar. ọjọ́ ọ̀tàn lè ní. ọjọ́ wedding lọ́jọ́ studio. ọjọ́ wedding ọjọ́ studio. àwọn èèmọ̀ tó wá ṣẹlẹ̀ njọ́ náà mo kúrò ní mo so yìí. àwọn ọ̀nàrẹ́bù ń kí wọn lọ́wọ́. àwọn ọ̀nàrẹ́bù wa ti kí wọn tán anybody ọlọ jòkó have your seat. àwọn ni wọ́n stamp ẹ̀ báwọn. ayayayaya. àwọn ọmọ ọba náà fẹ́ kí wọn àwọn ọmọ ọba àgbà. àwọn ilé ọgbọ́dọ̀ má kí wọn. àwọn ọmọ ọba àgbà nù. bàbá àwọn ajé ẹlẹ́ran. bàbá ajé Fatayi. naam. tọ́. ojú sáma ti ń júwe fún wa. tọ́. Alhaji wọn Hasan Zubair Ọlọ́run ní fi nǹkan sí ẹ. amiina. Alhaji Abdul Fatayi Ọlọ́run jẹ́ oní dáadáa ṣe. amiina. Ọlọ́run wọlé àwọn afáwájú Ọlọ́run. amiina. àgbàlagbà Ọlọ́run bá ní sọ yín. amiina. níjọ́ kan mo lọ síwájú níwájú ilé wọn ní Sanyo wọn wá ní pé iwájú ilé ọ̀nà ayébù ni òun ní ọ̀dà àpàdé. naam ní ìsìn àdúrà bẹ̀rẹ̀ gbogbo nfàtò kọ́lọ̀ jòkó have your seat ẹ̀ tí wọ́n bá ti bá wájú yẹn wọ́n máa lé jáde ní. bẹ́ẹ̀ni. wọ́n á dẹ̀ gba kámẹ́rà ọwọ́ ẹ̀ lábẹ́ bẹ́ẹ̀ bàbá wọn àbúrò ọba tí wọ́n ń jẹ́ bàbá wọn Ambali Adétúnjí for now ẹnì kan gbọ́dọ̀ lọ kí bàbá mọ́ officer ẹ máa allow anybody láti lọ kí bàbá mọ́ bàbá wọn Sọ́ọ̀lì wọn Adétúnjí bàbá ẹ̀ wọ́n àyín àwọn èèyàn mọ̀ ní bí ọba àti bẹ̀rẹ̀ ti pẹ́ náà bàbá kábíyèsí bàbá kábíyèsí oní àǹtú ni mo ní ká wọ̀ náà bí ọba ti wọ̀ bí. la ilaha illallah. kẹ́ ẹ tó jáde bọ́ta mo parọ́ kan mọ́ yín. la ilaha illallah. mo ní níjọ́ sáwọ́dẹ̀ tó lọ àjọ wà ní Samanda
ẹ wá ní kí gbogbo jàmọ́ ọ̀tẹ́wọ́ bẹ́ẹ̀ ni àyè bẹ́ẹ̀ kọ́ bàbá bẹ́ẹ̀ ni. ẹ wá ní gbogbo ẹ̀ ń bá fọlá yín tọrọ La ilaha illallah. àdúrà rẹ̀ ọgbà àbẹ́ ẹ̀ sọ bẹ́ẹ̀ ń jọyìn bàbá bàbá ní kálukú ọ̀dà níyàn sí níjọ́ sáwọ́dẹ̀ mo wà on stage yọ ẹ̀ náà ni bàbá ní kálukú ọ̀dà níyàn kí n sọ gbogbo yẹn kọ́ dà níyàn kó fowó kó àwọn tọ́ pé tó dáwọn o ibi táwọn bára àwọn yìí àwọn òró kan rẹ̀ wọ́n wá kí salatul fati látòkè délẹ̀ àbí kílẹ̀ kí bàbá ẹ̀ tó kí salatul fati ń bí náà nísìn láàfin torí bí ẹ jòkó sí yìí ẹ mọ̀ pé ọlọ́wọ́ dùn bẹ̀. Allah. gbogbo ọmọ bá ń kí bàbá Allah. ẹ bá ń sọ Allahu akbar. Allahu akbar. nísìn àdúrà bẹ̀rẹ̀ ọfẹ́ wá sí ayé yóò wáyé. bàbá àwọn Adétúnjí Allah. ẹ jù ẹ̀ ní ẹ̀kọ́ mọ̀ kí wọn mọ̀ lẹ́yìn àwọn ọmọ bá yẹn o. bàbá àwọn ìmáàmù ilẹ̀ Ìbàdàn ti dé àyín bàbá àwọn aṣojú gọ́fúnà wọn Alhaji Abdul Wahid Gbadamasi ẹni ń kí bàbá yẹn aṣojú Excellency of Oyo State ẹni ń kí bàbá lábẹ́ bẹ́ẹ̀ bàbá wọn ìyá wọn Kudiratu Adétúnjí ìyá wọn Rashidatu Adétúnjí ọlọ́mbà ní kí yògbó yín amiina. ọmọọba àrẹ̀mọ ọmọ Alhaji wa Mikael ọmọ ajé masha Allah. ọlọ́mbà ní kí yín amiina. bàbá wa Ambali Adétúnjí ọlọ́mbà ní kí yín amiina. náà lábẹ́ bẹ́ẹ̀ ní ìyọ̀ǹda ní pẹ̀lú àṣẹ Ọlọ́run níwájú àwọn bàbá wa ìmáàmù ilẹ̀ Ìbàdàn tí àṣẹ́kùbọ̀ àwọn tàná tọ̀. ẹ̀ lédè iwájú àwọn kánsù iwájú àwọn kánsù nìyẹn bàbá ìmáàmù Ìbàdàn ní ìjókòó yẹn ok ẹ dúró lẹ́gbẹ̀ẹ́ mi báyìí ẹsẹ̀ ọmọ wa máa Inshallah. ẹ dúró báyìí ẹsẹ̀ yẹn ọmọ máa náà bàbá níbi ẹ bẹ dúró sí ẹsẹ̀ lè máa gbọ̀n gbọ́. wàláhì tàláhì bí yàn bá dúró tí ọmọ adó wájú olúwa wa yìí nǹkan ó sí bẹ́ẹ̀ni. débi wájú àwọn àgbàlagbà ẹsẹ̀ lè máa mì gbogbo ẹ̀ la ké wọ́n máa ń tún lé wa gbogbo ẹ̀ la mọ̀tún máa ń tún ní máa ń nù lé wa ó dájú naam abá wọn ìmáàmù lè àhímà fún gbogbo fíbíládì Ìbàdàn àti gbogbo agbègbè rẹ̀ náà lima rọ́ọ̀dì yà wà lè mọ̀ ní àbá bàbá wa ìmáàmù ilẹ̀ Ìbàdàn tòní irú oyè tí bàbá wọ ọba àgbéfò ni wọ́n àgbéfò ni bàbá ìmáàmù Ìbàdàn àgbéfò ni bàbá ọba Allah. bàbá ọba àgbéfò ni yín abẹ́ ìsàgbéfò bàbá Olúbàdàn. Ọlọ́run ló gbé yín fò alhamdulilah. oyè tọ́lọ́ ń ṣe fún ẹ̀yìnbá àti bàbá ìmáàmù ilẹ̀ Ìbàdàn ọ̀hún nínú ẹ̀ tọ́lọ́ máa ṣèlú ẹ̀ fún la ilaha lásìkò kan náà ẹ̀yin méjèèjì wọ́n gbé yín fò ní alhamdulilah. ẹ gba double promotion ó fi double lọ alhamdulilah. double promotion double triple ni àwọn àtúwọ̀n ajá àdúgbò kan náà alhamdulilah. ọdún fẹ́ bọ́ọ̀nù local government kan náà àbí àbọ̀ bẹ́ẹ̀ ni ward 3 and ward 4 ẹ bá mi sọ Allahu akbar. Allahu akbar. bàbá ọba yẹn kan níṣẹ́ mi yín àdúrà sí ìjókòó bàbá wa ó jẹ́ tó lè ìsìlámì wàlá yìí ló máa dùn gbẹ̀yìn Ìbàdàn lẹ́jẹ́ ọlọ́dún wa ẹni tí ó parí pé ọmọ ìlú kan ní tí wọ́n máa kó kóòtù tí ó fẹ́ máa tí ó máa fún wa kóòdì ọ̀wọ́n ọlọ́dún ní ẹjẹ́ bá nù wàlá àmì ìbá ní sẹ́mọ̀lẹ̀ ń gbé ni àwọn ìlú kan wọ́n kàn pàkéjì lọ́dẹ̀ ni bàbá. ọlọ́ni ọwọ́ pé ẹjọ́ Ìbàdàn ó ti tó lórí nẹ́ẹ̀tì lónìí ẹnìyẹn kan ṣáájú wọn àti àgbáyé. Allah. bẹ́ẹ̀ ni wọ́n bá tún pè é lóhùn àti àgbáyé tilé wọn ni. masha Allah. tilé wọn tiwọ́ọ̀dù wọn. Allah. wọ́n wà sí àgbáyé ẹ bá tún pè é wọ́n sì bá sí àgbáyé lẹ́yìn tó lórí bàbá Allahu akbar. lọ́dún ní nẹ́ẹ̀tì wàá bá bẹ́ẹ̀. bàbá wọn wá ìsúlẹ̀ àlẹ́mì àlùwá ìsúlẹ̀ àlẹ́mì wọ́n mi sì bá ọ̀dọ̀lámì ujjatul ìsìlámì. Allah. ọdún ẹ̀jẹ̀ ń dúró mọ̀ ń bọ̀ lọ́dún bàbá. bàbá wa ìmáàmù ilẹ̀ Ìbàdàn bàbá wọn tí ọmọ àwọn àṣẹ́kùbọ̀ àwọn tàná tọ́wọ́n sojú fún wọn bakiyatu salaf. Allah. kudiwatul khalaf. Allah. àṣẹ́kùbọ̀ àwọn tàná ni àṣẹ́kùbọ̀ àwọn tàná bẹ́ẹ̀ yẹn bá ní bó ni ti bá sùn ní ṣe jẹ́nu àfáàní Olúbàdàn yìí wọ́n hàn áwọ̀ kọ́ ọmọ ilé bàbá wọn kó mẹ́. masha Allah. wọn ò ní gbérí mọ́. masha Allah. torí ilé àwọn tí mímọ́ ti sí tó ti bẹ̀rẹ̀ ní. Ọlọ́run wọlé àwọn bí àwọn tí wọ́n bí ti wá lọ́nlọ́n tí wọ́n ti wá bàbá ń gbọ́ bàbá sùnú bàbá sànú wọn ń pè bẹ́ẹ̀ bàbá sànú bàbá sànú ló di kíni ló di bàá sùnú sànú bàbá náà ló di bàá sùnú. Ọlọ́run wọlé àbí ẹ ti wá wájú Ọlọ́run bàbá wọn Allahu nuru samawat tí bàbá wa ìmáàmù ilẹ̀ Ìbàdàn ní kẹ́ wọ́n aṣojú àwọn kúlù ẹja rọ̀ kí Allahu akbar. Allahu akbar. àfáàyí ìsàkọ́lá ìmáàmù fasaddiquhu. idha qala al-imam fasaddiquhu. fa inna li
الحق ما قال الإمام. فإن الحق ما قال الإمام. bàbá wa àti àbáyé ní ìbáṣọ ìgbé ìbáṣe ojú yín àtàwọn bàbá yìí iṣẹ́ yìí mo ti fi lẹ̀ ní ìsìn mo ti jọ yín ti pẹ́ mo ti fi ẹ̀ mú wọn wá ní pé bàbá ní ń bọ̀ pé àwọn afárásì ni mo gbọ́dọ̀ coordinate mo ti njọ mo ti fojú sẹ́bà yìí lẹ̀ ooo ìdọ́ntẹ̀ àwọn èrò pọ̀ lẹ́yìn bàbá wa ìmáàmù lẹ́bàdàn ó sì àdúrà sí ìjókòó. إذا قال الإمام فصدقوه. bàbá àwọn ọba gbogbo bí ẹ bá ti wà wá bá Olúbàdàn. فإن الحق ajé ogun ní sọ̀wọ́n gbogbo bí ẹ bá ti bàbá yìí ní bàbá gbọ́ bàbá gbogbo bí ẹ bá ti ń lọ lẹ́yìn ìlú kẹrẹ yẹ tẹ̀síwá ni ẹ tún máa mú lọ́wọ́ ẹ wá máa fi sábẹ́ àdìkínbà yẹ kẹ́ sábà fi sàlámùdílẹ̀ ẹ ló àdúrà mi jàlámùdílẹ̀ lọ. الله bẹ́ẹ̀ bá rántí ogún ọdún sẹ́yìn الله ẹ bá rántí ogún لا ọdún إله bàbá ò lè إلا gbàgbé الله ogún ọdún sẹ́yìn لا إله ọmọ ajó ni إلا الله ogún ọdún sẹ́yìn bàbá ò gbàdọ̀ gbàgbé nù àfin ni. لا إله إلا Alájà الله. Rashidatu ọmọ Adétúnjí gbọ́dọ̀ jẹ́rìí sí i. bàbá wọn máa ń dáwọ́ kàkà fún yín gbà yẹn àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ náà ni. bàbá wọn bá wọn máa ń dáwọ́ kàkà fún yín gbà náà àbí bẹ́ẹ̀ kọ́. bàbá Olúbàdàn. Allah Allah. ẹ bá ń sọ Allahu Akbar. Allahu Akbar. ẹ bá ń sọ Allahu Akbar. Allahu Akbar. lójú ẹ̀ lọ́wọ́ bàbá wọ́n ti gba tẹ̀síwọ́ ọpẹ́ wọn. Alhamdulillah. nígbà wọn máa ń dáwọ́ kàkà fún bàbá yìí ìdọ́ntẹ́n àfáwa ní bẹ́ẹ̀lẹ̀ yìí tí ẹ máa kó wá wá. mo máa ń sọ bàbá ń jọ náà àbọ̀ ògbọ́dọ̀ máa rántí wọ́n ti rántí ń jò ní. pé bẹ́ẹ̀ ló fẹ́ bẹ ẹrú ọ̀fẹ́ yóò sì máa jọba. ìjọ káfí alágbọn. bàbá. ẹni tá a dé láàdé ọ̀la láti sàtìyà bẹ̀rù fẹ́ bẹ̀rù ọ̀fẹ́. yóò sì máa jọba. bàbá wa ẹ wẹ̀yìn ẹ wo ọdún kan sẹ́yìn ẹ̀yin kọ́ ẹ wo ọdún kan sẹ́yìn kí lẹ̀ ń jẹ́ njọ́ náà. Allah. ẹ ti kọjá láwọn àdúgbò kan ní ọdún kan sẹ́yìn tí wọn ò kí bọ́ba nìyí tí wọn mọ̀ pé yín lẹ́ ń lọ. àwọn gan wọn dúráìvì fúnra wọn. tó ipa yìí gẹ́lẹ́ tó wọn mọ́tò fúnra yín tí wọn mọ̀ pé yín lẹ́ ń lọ. ẹ má da yín mà ní ọmọ Anita Adétúnjí ní lọ́rùn tí wọn mọ̀ kọ́ ba lọ́la nìyẹn. ẹ sọ alhamdulilayi ọ̀rọ̀ ń bọ̀. alhamdulilayi. bàbá wa ìmáàmù ilẹ̀ Ìbàdàn. tọ́. bàbá wa ìmáàmù ilẹ̀ Ìbàdàn àdúrà sí jókòó. bẹ́ẹ̀ tí wọn náà. ẹ dúró. àwọn elétò yìí dà torí kọ́ máa ń pé yọ̀ọ̀bá di kínní. bàbá wa ìmáàmù ilẹ̀ Ìbàdàn fẹ́ẹ́ ṣe àdúrà sí jókòó. tọ́. owó àdúrà ìbẹ̀rẹ̀. tọ́. owó kò náà bá wa ìmáàmù ilẹ̀ Ìbàdàn. ọyẹ sẹ ẹ dá. bẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀. ẹ má jẹ́ aṣọ di lóka ẹ lọ gẹ́ẹ̀tì ẹ lẹ o ẹ lọ gẹ́ẹ̀tì ẹ lẹ bàbá wa ìmáàmù ilẹ̀ Ìbàdàn bàbá wa alájí wa tí wọ́n ń sojú bàbá Magaji Bàásùnú alájí wa Nurudeen Bàásùnú àná ni bàbá náà wáyé pé kí wọ́n sojú àwọn ní àyín pé ó ṣe kí wọ́n náà tún bá wọn bẹ̀ nínú kábínẹ̀tì dẹ̀ ni wọ́n wà ọlọ́mọ́fin kankan ṣẹ̀mí amiina falyatafaddal maskura. Imamul Madinati Imamul Madinati tube qad safirta binu ril haqqi fina bihablillahi fa'tasim أنت المسمى بعبد للغني وقد هرث المكارم في الدنيا كالديم ورثت مجدك من آبائك الكرماء وفضلهم بين أهل العلم لا يضم محمد منهم ولأحسان محترم والشبل في معبد كالأسد والشكم اللهم فارحمهم واغفر لهم زللوا واجعل مقابرهم نورا أذلك دمي واجعل مقابرهم نورا أذلك دمي. Ọlọ́run má ṣàbá ni kẹ́ bàbá wa bá ní ṣe àlékún ẹ̀mí gbígbó fún bàbá ìmáàmù Olúbàdàn. Àmín. Bá ní ṣe àlékún àlàáfíà wọn. Àmín. Bá ní ṣe àlékún mímọ́ wọn. Bá ní ṣe àlékún dáadáa wọn. Àmín. Àpadà sí ibú àpadà sí ibú Ọlọ́run má jẹ́ ó bá wọn.
Amina. àbáríkà àwọn bàbá tàná àṣẹ wọn ọlá wọn iyì wọn dáadáa wọn táwọn bàbá ti jẹ ta ti jẹ ti jẹ àrùn ti jẹ fa ti jẹ jóló bani dápadà sára bàbá tòní. Amina. lakọ̀dé ya hakun lè hí láfi. lakọ̀dé ya hakun rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina ra'ufur rahim. wa in tawallaw faqul hasbiya Allahu la ilaha illa huwa alayhi tawakkaltu wa huwa rabbul arshil azim. bismillahir rahmanir rahim ila fi quraish ila fi ulil tashita wa sayf. wàlẹ ya abudu rọba azal bẹẹ alẹsi yasi amahu min juyi wa amana min dafa. bàbá wa dókítà Ọlọ́run jẹ́ ní ẹ̀mí yín ló pẹ́. Amina. má jẹ́ kí àpadà sí bọ́ ọba yín. bàbá oníwàásí tòní ẹ̀yin náà ní lánàá ẹ̀yin níjẹta ẹ̀yin níjẹrin ẹ̀yin náà tún ní lónìí ló wá tún lọ́la ẹ̀yin náà lọ́nà jẹ́ àmà bá ń bẹ̀. wọ́n ní bàlá wọlé inzal mina lisan Sayyidina Ali ló sọ bẹ́ẹ̀ karamallahu bàlá wọlé inzal mina lisan àdánwò ọmọ ìdè ènìyàn látara hàn rẹ̀ látara ọ̀rọ̀ ni gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ tí ó kádàwó bá yín Ọlọ́run má jẹ́ ẹ sọ àpadà sí ibú àpadà sí Ọlọ́run má jẹ́ ẹ bá yín o á jẹ́mi yín ogun Ọlọ́run jẹ́mi ọlá yín ogun jẹ́mi yín ogun jẹ́mi àlùbáríkà yín ogun wàlá la hawla wàlá quwwata illa billahi. bàbá ní kókó Ọlọ́run jẹ́ inú òṣìpẹ́ bani bòyìn láṣìírí gbogbo ẹ̀yin àfa àtẹ̀mẹ́ ń kalẹ̀ àlè máa kà ń kọ̀ọ̀kan èdè àwọn MC wa gbogbo rọ́ìdù ìdílísà ọlọ́mọsàbà ní gbàdúrà gbogbo yín ọ̀là aláhùlà wàlá quwwata illa billah. gbogbo àwa tí a jẹ́ olóyè bàbá Olúbàdàn mágàjí ni àwọn ìyàwó olóró ni àwọn ọmọ ọba ni àti gbogbo ẹni tó wá bí lónìí látòkè délẹ̀ èyí tá à ń ṣe lọ́dún ni ọlọ́mọsí láti mọ̀ fún wa. gbogbo àwọn honourables wa ọbẹ̀ látòrí gọ́fúnà wa èdè gbogbo àwọn honourables ọlọ́dàmọ́sílẹ̀ ọdún yìí láti mọ̀ fún wa ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ọdún ọlọ́run jẹ́ àṣẹ láyé ọlá níbi gbogbo ẹni tó wá bí lónìí oore ìdùnnú tí ń bẹ lára bàbá Olúbàdàn mọ́sá fi kárí ẹnì kọ̀ọ̀kan wa ọlá la hawla wala quwwata illa billah. gbogbo wa sọ pé subhanallah subhanallah walhamdulillah walhamdulillah ولا إله إلا الله ولا إله إلا الله الله أكبر الله أكبر والله أكبر الله أكبر والله أكبر الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. kí n tó ṣe àdúrà fún bàbá mi Olúbàdàn àwọn kan ni wọ́n ní bàbá àwọn kan ni wọ́n bí wọn Inshallah. àwọn kan ni wọ́n rè wọ́n àwọn kan ló ní wọ́n àwọn kan làáfà wọn àwọn kí Alhaji Abdulrasheed mọ́ máa wọlé o. Ahlan. أقدم أمواتا على الحي بالدعاء أقدم أمواتا على الحي بالدعاء. a tó lè ṣàdúrà fún bàbá wa Adétúnjì àwọn kan ni wọ́n ní wọ́n bàbá wa àgbà Adéníjì tí wọ́n jẹ́ bàbá fún bàbá Olúbàdàn Ọlọ́run mọ́sá àbáníkẹ́ wọn. أقدم أمواتا على الحي بالدعاء. bàbá gẹ́gẹ́ tí wọ́n tara wọn jáde bàbá wa Muhammadu Rọ́jí Adétúnjì Ọláyíwọlá tí bàbá gangan tara wọn jáde àti ìyá mi Suwaiba tí bàbá tara wọn jáde ìyá rẹ̀ tó bímọ rẹ̀ bàbá rẹ̀ tó bímọ rẹ̀ tọmọ náà wájú olórí ire tó náà wá bímọ rẹ̀ Ọlọ́run mọ́sá àbáníkẹ́ ògo wọn. أقدم أمواتا على الحي بالدعاء. àwọn kan náà ló ní wọn ká tó lè ṣàdúrà bàbá wa Olúbàdàn tòní bàbá ń kókò ní gbẹ̀yìn Ọlọ́run mọ́sá àbáníkẹ́ wọn bàbá àgbà bàbá wa hali èèwà lórí bàbá wa fọlọ́nsọ èèwà lórí bàbá wa Muhammadu Sadiq fọlọ́nsọ ìmáàmù tìjẹfà àwọn àfa àwọn náà bàbá bàásùnù Ọlọ́run mọ́sá àbáníkẹ́ wọn àwọn bàbá wa gbọ́dọ̀ mú kékeré Ọlọ́run bá ní kẹ́ wọn àwọn bàbá tí wọ́n ṣe bàbá oníwàásí náà sílẹ̀ Ọlọ́run mọ́sá àbáníkẹ́ gbogbo àwọn àfa Olúbàdàn ìmáàmù ni àfa idórí bàbá wa ìmáàmù Ọlọ́run mọ́sá àbáníkẹ́ gbogbo wọn. bá a ṣe jókòó yìí ọ̀nà tá a gbà lókun mùsùlùmọ́ Ọlọ́run mọ́sá àbáníkẹ́ wọn ẹ sọ pé táyà àtú lillah asakiyatu lillah ìkẹ́ Olúwa lillah ọ̀là Olúwa lillah ọlọ́ba bàbá wa
lillah kọlọ́ba mọ̀mọ́ wa lillah kọlọ́ba Muhammad lillah àtàyíyàtò salawatu lillah àtàyíyàtò. salawatu lillah. bàbá wa lẹ́lẹ́sìn mẹ́ta bàbá mi Olúbàdàn sọ pé bàbá ẹlẹ́sìn mẹ́ta kó àwọn náà ké o ọlọ́mọ́sá bá ní ké àwọn náà. ìkẹ́ Olúwa lillah ọlá Olúwa kó lọ́ba ìyàtò salawatu lillah. ní ìṣẹ́jú méjì mo wá fẹ́ tọrọ àdúrà fún bàbá Olúbàdàn. Alukurani sọ pé bisimilahi rahmani rahim láṣẹ bàbá wa dókítà bàbá wa wà sínú. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين عونك يا الله inna lifalila biyadillah. إن الفضل بيد الله. àsìkò ṣe wọ́n lọ́wọ́ bá ní sí máa sọ láàrẹ̀ gbogbo tọ́lọ́wọ́ bá ṣe fún yẹn láyé tọ́lọ́wọ́ bá wu Ọlọ́run ní máa fi dá lọ́lá bó ṣe fi jíjẹ Olúbàdàn láì rò tí bàbá wa tó ṣe pé máa ṣe ń rò fún àwọn ojú Olúbàdàn kì í sàsìkò yìí. إن الفضل بيد الله. èyí tọ́lọ́ ń ṣe wọn Ọlọ́run ló ṣe o kì í ṣagbára yín o kì í ṣe pé ẹ máa ṣe o ẹ ń bá wu Ọlọ́run ní máa dá lọ́lá. wallahu sul fadli. والله ذو الفضل العظيم. yàtọ̀ bí rahmati iman. يختص برحمته من يشاء. Ọlọ́run tó ṣe bàbá wa Olúbàdàn tòní tó wá sàyín lẹ́sà. والله واسع عليم. ó ṣe yín lólúbàdàn Ọlọ́run tí wàá gbàyè fáwọn bàbá àtàná ti jẹta lórí Olúbàdàn Ọlọ́run gbàyè fún yín bẹ́ẹ̀ Ọlọ́run. يختص برحمته Ọlọ́run jẹ́mi yín من ogun Ọlọ́run. يشاء. jẹ́mi ọlá yín ogun Ọlọ́run. والله واسع عليم. àdúrà tí bàbá wa ní àṣẹ fún bàbá Olúbàdàn. نعم. gbogbo àwa jàmọ́ náà láti sọ pé ya Rabbi salimuliki ìtọ́wélé lànà ibẹ̀. يا ربي ظالم لك طول لنا bílẹ̀ hairi amara maliki iná. بالخير أمر مالكنا. Sọ́líhùdíìnì Adétúnjìnà. Sọ́líhùdíìnì Adétúnjìnà. Lábìlì fàṣádì wà lábìlì ànáyé. àmì àrílí fàṣádì wà lábìlì ànáyé. Kí n má gba lásìkò ìtumọ̀ rẹ̀. Ya Rabbi zalimulki tawwil lana. Kí n má lọ ọ̀sọ̀ ti lọ. Gbogbo wa bàbá ni ẹ nawọ́ sí bàbá Olúbàdàn ìtumọ̀ rẹ̀ mọ́ fẹ́ sọ. Kí gbogbo wa ká nawọ́ sí bàbá Olúbàdàn. wọ́n ní gbogbo ẹni tó bá lọ́wọ́ kọ́ nawọ́ sí bàbá wa kábíyèsí aláyélúwà. bọ́ọ̀ bá ti nawọ́ sí wọn bọ́ọ̀ bá ti nawọ́ sí wọn. bọ́ọ̀ bá ti nawọ́ sí wọn. bọ́ọ̀ bá ṣe fẹ́ràn wákà yìí tó. bọ́ọ̀ bá ti fẹ́ràn wákà yìí tó tó fún bàbá wa tó. ó wá ṣe sàrà rẹ̀ níwájú bàbá ìmáàmù Olúbàdàn. bẹ́ẹ̀ náà ló ṣe sàrà rẹ̀ tó bá wá yẹ kó o ṣe sàrà rẹ̀ bí ọba yẹ kó o ṣe ẹ máa sọ pé bàdà àmúdà bàdà àmúdà bàdà. bàbá wọn bá sùn nù kẹ́ ẹ má la yín làágùn káńsù nìyí. àbí owó tí ìlú yín káńsù dẹ̀ máa ń gbà kí sáwọn owó 20 naira. bọ́ọ̀kì ni. wọ́n á kó lọ sí ìbò yín wọ́n á dáwọ́ tí ò tó nǹkan fún yín. àwọn owó tó lágídí. bàbá ẹ jókòó. Alhaji wọn Abdul Jalil Adanla. Magaji Adanla. wọ́n ní wo wọ́n ti sẹ́mi lè kán látọ̀ kan. wọ́n ní 5,000 naira kọ́ máa jẹ́ owó àdúrà bẹ̀rẹ̀ bàbá wa ìmáàmù ilẹ̀ Ìbàdàn. àwọn ọ̀nàdébù wa mẹ́tẹ̀ẹ̀ta látọ̀rí leader of the house Alhaji wọn. Hassan Subab. alẹ́ ń tà wá pàdé kọ́ yìí. A'udhu billahi minash shaitonir rajim. Bismillahir rahmanir rahim. Innal ladina amanu wa amilu salihat kanat lahum jannatul firdausi nuzula. Khalidina fiha la yabghuna anha hiwala. Kulau kana libaru midada likalimati rabbi lanafida libaru qabla an tanfada kalimatu rabbi
wàlá ojú iná bí mi sí lè hí màdádá kò lè iná máa nà bàṣàrú mi sùlùkùn yóò ha iláyà ànàmà ìlàhùkùn mọ́ ìlàhùn wàhídùn faman kana yarju liqa rabbih falyamal amalan salihan wala yushrik rabbihi ahada sadaqallahu mawlana al-azim. Allahu akbar. Aba alágùnfọ́n máa wulẹ̀ ṣe tẹkidimu kankan fún mi torí bàbá wa àgbà oníwàásí gbogbo ìlú àgbáyé worldwide làwa pàdé. àlùwà ìsúlẹ̀ àlẹ́mì. wọ́n tún wá jọmọ bàbá wo Olúbàdàn. Allahu akbar. Allahu akbar. bóyá wọn ò tí ì bí wọn gbà náà nígbà tí bàbá kọ́ ṣe bàbá wọn wá àṣẹ àgbáyé nígbà tí wọ́n kọ́ ṣe rẹ́kọ́ọ̀dù kan jáde tó jẹ́ pé asiri ìyá ni ìsọ̀rọ̀ jọ́nà La ilaha illallah. bóyá wọn ò tí ì bí ọ. ọ̀dọ̀ bàbá wa ni wọ́n ti wá ṣe ọmọ bàbá wa ni wọ́n látọjọ́ tó ti pẹ́. bàbá náà wàá gbé wáàsí wọ́n wàá gbé wá sí ààfin àṣerú ẹ̀ gbé wáàsí wáyé rí. Allah. bàbá sì mètò ẹnìkan ń sọ̀rọ̀ ńgbà bàbá wa ṣe wáàsí torí pé àwọn náà la wá bá. Tabarakita ya Allah. ṣùgbọ́n a gbọ́dọ̀ wá wẹ́líkọ́ọ̀mù wọn torí mi ọmọ wọn ọmọ mọ̀jẹ́ fún wọn tún wá jọ̀rẹ́ mi. Allah. mo wá ní ń bọ̀ ọ̀rẹ́ bá wá kí ọ̀rẹ́ tó wá ṣe wáàsí á wẹ́líkọ́ọ̀mù ẹ̀. ọlọ́run ló ṣì ń bẹ́ ẹ̀yin kẹ́ ẹ̀ síra yín. Allah. ìsá akíra máa ra máa nù abuda ń bì í dìí. Ya akirama rahmanu abudan bi'izzihi. falan yakidira li makhluku yawman yu'inu. Falan yakidira li ọlọ́run ló ṣe ń bẹ́ẹ̀ makhluku yawman ńlọpọ̀ ilé ìrìn yín àpọ́nlé ọ̀rọ̀ yín àpọ́nlé ẹ̀ ń bábá yín jókòó yóò dé ní àpọ́nlé. Allah. àmọ́ nǹkan náà mọ òòlà òòlì àṣìṣù wà náà wù. فلا دون azizu ahanahu. fala dùn bìlì ìsìyàwó mọ̀ yòhìnúhu. ẹni ọlọ́run bá tẹ́ kọ̀sẹ̀ ní ọ̀pọ̀lé ọlọ́run ló ti pọ́n ilé ẹ ti borí ọ̀tá abẹ́nikọ́dọ̀ ọlọ́run kí àsìkò ọmọ lọ. tabarakita ya Allahu zalimuliki wali ula. ẹni tó jẹ́ ńkọ́ kínní kó lè wá àwa dọkumẹ́ntẹ́dì pé ń dọ́tí bàbá wọn wá sí àgbáyé ń tá a fi kí ẹ ní wọ́n wá dọkumẹ́ntì ẹ̀. Allahu akbar. torí elétò ní bàbá làwọn pàdé wá sí kan ò lè ṣẹlẹ̀ mọ́ kí ó tó dé látàárọ̀ nbí ti kún ẹ̀yin kẹ́ ẹ̀ ṣe ra yín bẹ́ẹ̀. Allah. jẹ́ kí n máa wí nǹkan mi anakumullah. má bá ń wí. tabarakita ya Allahu mímọ́ fọlọ́hún. salimuliki walihula. ọba tó ní ọlá lọ́dọ̀ tó ní gíga lọ́dọ̀. tafara litabili ìdí. ọba àṣọ pẹ̀lú yìí rẹ̀. tawa halitabili bakọ ẹgbẹ̀yàn tawa halitabili ìdí. tawa halitabili. ọba àṣọ ọba ọ̀kan sọ́nù ìṣẹ́kù tí ọmọ ṣẹ́kù lọ́gbére. Salatun wa taslimun ala khairi man bu'ith. kọ́mọ abẹ́ ń tó lọ yìí. Ilali khaliki nura. ẹ tó jẹ́ mọ́. Bàdà máa ń ta ṣàrà dújà. ẹ tó kù ti kárí ayé ẹ tó dé tó di. Ilali khaliki nura. Bàdà máa ń ta ṣàrà dújà. Torí wọn wọ ibi nàbí yìí ń nàbí yìí lè ó pé kí ṣe nàbí yù torí bádàlù lọ jẹ́. ilẹ̀ ni aliki nù ńlá.
alákàírì alákẹ́yìn ọwọ́ ajá badalu ọjọ́ bá dàlù fún. Allah. kúlù mi kúlì akíra ọ̀hún ọ̀la kùlù min kùlì. ọmọ kí mẹ́rin ní badalu. kò lómi kò lé asọ̀nàlá ìrẹ́kù bàbá wọn kéwù. nàbí yìí ń ṣẹ̀fìhìn ní ọmọ àwọn kẹ́sìlá lọ nàbí yìí ń ṣẹ̀fìhìn múnkìsì ń wà mú ṣàfàì. alẹ́ Muhammad anabi wọn olùsìgbẹ́ wa ó náà ló ní un kọ̀ọ̀kan wa kúrò nínú. kẹ̀rí mi àlì mi alápọ̀nlé ni onísùúrù ni ìmùrì tàdá tọ̀bùhì mujitaba. anabi Muhammad Sallallahu alayhi wa sallam. anabi adamu ẹ̀sà ni àní àwọn àbújire ìdùnnú àti ayọ̀ lílì kàtí bílí mu àzọ́mi. fún bàbá wọn oníwàásí àgbáyé sọ̀rọ̀sọ̀rọ̀ nínú àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ àwọn tí ń sọ̀rọ̀ tí èdè ọ̀ràn sí wọn lọ́rùn. bàbá wo oníwàásí àbáyé tẹ́gbọ́n tó bá sọ̀rọ̀ tó bá alibuhululu aligashamusamu Allah. aligashamusamu bàbá wa yìí anahariri alawusaiyi Allah. alialimayi Allahu akbar. àfa àgbà ni wọ́n kí wọ́n gbà ni wọ́n alikamokimu ẹni tó pẹ́ nu gbogbo àwọn àfa ni wọ́n. fahuwa ẹ̀ta ń dá akọ́nà mohoyi bàbá Muhydeen. dini mani huwa mukitada ẹgbẹ́ pé nígbà tó lọ́n ti dá àwọn akíwọ́n fahuwa Ọlọ́run dá wọn mohoyi fún. dini mani huwa mukitada olùfinimọ̀nà bàbá Muhydeen sẹ̀mí yìí. baligin nabihin alimahiji muadabi olùtanijí ni wọ́n yufariku bayna liakimuri shidi mangawa. àwọn yìí ni ẹ máa sòdodo gbogbo tí ń jẹ́ irọ́ wọn ya òdodo sọ́tọ̀ báyìí wọ́n ya arọ́ sọ́tọ̀ ìpè eléyìí lòdodo eléyìí lójú ọ̀nà eléyìí nírọ́ eléyìí lànà eléyìí àwọn a máa sojú abẹ ní kò. wọ́n á sojú abẹ́ ńkò wọ́n á sòdodo wọ́n á là bọ́bá lè lami ọ̀dà wọ́n ṣe wáàsí wọn nítorí owó. bọ́bá lè ṣèjì ọ́sẹ̀jẹ̀ àwọn wáàsí nù ni. àwọn wà sí nìyẹn ni. ṣé bọ́ àwọn bó ṣe wáàsí tiẹ̀ Tọ́. kó lè bá àrùn gbà. tọ́mọ àbísà gbé. Inshallah. Bẹ́ẹ̀ ṣe náà ni ẹ máa ṣe lọ. bẹ́ẹ̀ ti ṣe máa ṣe. sàlámù ní ìkí ọlọ́run ìlà ṣẹ́kìlì jẹ̀dí ilé àzùfùhù. ìkí ọlọ́run tí ọ̀pápọ̀ mọ́ nǹkan kan ó máa bá àfa àgbà aṣáájú àgbà onímọ̀ àgbà. àzùfùhù sálámà mi tí mo sálámà yìí mo sì bí wọ́n ṣe é ṣèyàwó lọ ilé ọkọ mo sì fún oníwàásù àgbáyé. fún bàbá wọn wà sí àgbáyé. náà bá sí di fún mi ń tẹ̀lé bíìsì. nasifu mina Mina tẹlifisi Baba wa gbọ́ walidali walidafa bí ẹ bá wọ bíláàkì yóò tuntun bí ẹ bá wọ wáìtì nasifu yóò tuntun mina gbogbo ẹ̀ lọ́mọ ó sì máa dẹnu bẹ́ẹ̀ náà tẹlifisi ni. walidali walidafa. ọmọkùnrin bíi àyìnbá kan ọmọkùnrin bíi àgọ̀ ẹlòmíì bàbá wọṣọ tó bá dáa ọ̀rọ̀ tí ó sì máa sọ ọ̀rọ̀ àgọ̀ ni ọmọ jáde lẹ́nu ẹ̀ ẹlòmíì ọ̀dàgbẹ̀nu bàbá wa gbọ́ ní wáàsí àgbáyé tá a ti jókòó dè látòní. àbá tá a ti jókòó dè látòní. ìwọ náà lọ dá wá sílẹ̀ lọ dá wá sílẹ̀. àyẹ̀dá sẹ́mi. wọ́n ní kó wọn náà àníwọ̀ náà lọ dá wà wá lọ dá wà sílẹ̀. ṣebí wọ́n bá fẹ́ ti wá sí ó ààrẹ ni ó lè má rẹ̀ ní mẹ́rin. owó kẹ́ lè dá wà sílẹ̀ bọ́ bá fẹ́ mọ bí ṣe é rí. Tọ́. kódà gan àwọn aráalé inú lẹ́yìn lè má jáde Inú àwẹ̀ ìyàwó láti òní òní wá. bẹ yọ ọbẹ̀ náà tí ò ní jáde Ah. a ní kí ni ó wí. Wọ́n rò pé nǹkan ti rọ́rọ̀ lájì. ìyàwó ẹni ọkọ ta kú ọ. wasayuka mamudun ibẹ̀ ló ti mọ̀ pọ́lọ́ngàn náà. wasayuka mamudun wadikiruka khalidun. iṣẹ́ ọwọ́ yín iṣẹ́ tí èèyàn máa ń yìn ní bẹ́ẹ̀ ni ìrántí yín gan ìrántí tí yóò máa bẹ lọ gbére ni. Allah. wasayanaka rahama anubili jidi walijada. Ọlọ́run ló ṣe ń lẹ́sọ̀ọ́ pẹ̀lú ìmọ̀ àtọ́rẹ́. wasayanaka rahama anubili jidi walijada. ọ̀sọ̀sọ̀ yín pẹ̀lú kẹ́ ẹ lè gbìyànjú àti kẹ́ ẹ lè tọrẹ méjèèjì pẹ̀lú jíìtì wọ̀lìjẹ̀dà méjèèjì papọ̀ yín pàdé. bàbá wo ń wà sí àgbáyé àfádìtàlíwàrà àbèlèwà sísá dádìtàjà láhùn. ẹ̀dẹ̀ fi tọrẹ gbogbo àwọn ẹ̀dá wá sí ẹ̀dẹ̀ yóò gbọ́ àwọn èèyàn kó níbi àìmọ̀ kan. wàná wàríta àbùsọ̀rà làdìtà sísàkìlì àmà. gbogbo yín ti pariwo kó mọ̀ ti fọ́ tẹ́lẹ̀. wàná wàríta àbùsọ̀rà làdìtà sísàkìlì àmà. gbogbo yín tí ò ní iná mọ́ tẹ́lẹ̀ ẹ̀dẹ̀ fún gílóòbù ó náà wá ń rí iná ó náà máa yan. o ní mọ̀ pàdé barika yín ni. bàbá oníwàsí àgbáyé tààrú wúwà tagilu ẹ máa lẹ́lẹ́ sínú òdòdó. ìsìyá bímìnà lìhùlà. ẹ máa mọ́júmọ́ sínú òdòdó. fáríjì wà nù rọ̀bì lílì kàtìbì wà múritada. fáríjì wà nù rọ̀bì o lílì kàtìbì wà múritada. ọlọ́run jẹ́ mọ́júmọ́ sínú ìyọ́nú ọlọ́run kẹ́ ẹ jí
sínú ìyọnu àtọ́ Ọlọ́run. làlàkàlì umurali Ọlọ́run jẹ́ mi yóò tó kù sí. làwùmí máa bàbá tí ń níhì jòkó ìfọwọ́ kà sàlàyé. wàyúndì kàdá Ọlọ́run òmà jẹ́ ẹ̀dàgbà sí. mẹ́jẹ̀mí yìí ṣàdá ìdí o wàyúndì kàdá òmà mẹ́jẹ̀mí yìí ṣàdá ìdí o. dókítà wọn ni gbogbo tí ń jẹ́ ìdààmú Ọlọ́run lọ́sàbáyìn láyé mbẹ́. àṣẹ wàyúndì kàdá òmà Ọlọ́run bá ní láyé. kùlàmà gàṣíà àdúrà wàyúndì kàdá òmà Ọlọ́run mọ́sá bá ní dáàbò bò yín. Bá ní sọ yín, kùlàmà bá ní láyé. gàṣíà àdújà. gbogbo tí ìyálẹ̀ ta tí ọmọ ìdàbọ̀ra Ọlọ́run mọ́sá bá ní láyé. wànádìlú àbí bẹ́kìrì. ọmọ ọmọ Abubakar bàbá ìmáàmù ni mo fẹ́ kí. iná mo ti mọ. ilaha illallah. bàbá gbọ́dọ̀ ọmọ kékeré nù. àbá ní owó ńlá owó ẹgbẹ̀rún márùn-ún náà. ìnáwó kéékèèké. wànádìlú àbí bẹ́kìrì. òsibí káńsù ò ti lè gbowó. òkùnkùn ní fi kún bẹ́ẹ̀ tiẹ̀. yẹn lọ àlìkí àmọ́ wọn gbowó lọ rẹ̀. najilu abi bàbá ń wá àṣìṣe káńsù wọn. bẹ́ẹ̀ bá ń lọ àlìkí àmọ́ wọn gbowó lọ rẹ̀. bàbá oníwàásí 15 lápò sísẹ kí wọn náà òfìsí òun rẹ́rìn. o ò lè fi sí owó ẹni lóòrí. fishi. àwọn káńsù bí ẹ bọ́ọ̀kù làlìkí àmọ́ wọn gbowó lọ rẹ̀ bó di owó mú báyìí wọ́n yà. tọ. káńsù òfìsápò yìí. gbogbo èèyàn ni ó fi síbẹ̀ insha Allah. bàbá nìkan ni òfìsí. tọ. nǹkan kan ò ní sẹ̀mí yín. wa najilu abi wànádìlú àbí bẹ́kìrì àdìbíbí àrídìnà. bàbá wa gbọ́tọ̀ mọ́. akibaru. ẹjẹ́ Allahu akbar. Allahu akibaru. kò sí ní bàbá wọn kábíyèsí ń retí máa ju wáàsí lọ. bẹ́ẹ̀ni wáàsí ni bàbá ń retí. bẹ́ẹ̀ni. Ọlọ́run èyí tá a bẹ́ẹ̀ ṣe lónìí má ṣe lópin fún yín. amiina. Ọlọ́run wọlá Kaaba Sherif. amiina. má jẹ́ ọjẹ́ fún bàbá wa oníwàásí àgbáyé. má jẹ́ amiina. ọjẹ́ òpin fún bàbá wa ọba wa òkúnkún ní sọ̀wọ́n ọmọ ajé bàbá wa Sọ́ọ̀lù Muhammadu Sọ́ọ̀lù Adétúnjì ọlọ́mọdé ojú òpin fún yín. amiina. eléyìí èsì òkìtì àkọ́ta ọlọ́mọwà ajé oṣù májì ojú òpin. amiina. gbogbo alẹ́ kan náà jẹ́ kí ayétàlù kùrìsì bàbá wa ọba. amiina. wọ́n ní bàbá wa wọ́n wá sí àgbáyé ní ká ké lápapọ̀ kùrìsì yìí kọ̀ọ̀kan bàbá wọn ọba ọlọ́mọba ní sọ wọn. Allahu la ilaha illa huwa al-hayyul qayyum. bàbá ọba ẹ tẹ́wọ́. la ta'khusuhu sinatun wala nawm. láwùjọ ma bàbá wa kábíyèsí ẹ tẹ́wọ́. samawati wa ma fil ardi. ẹ̀yin ni wọ́n ń ké kùrìsì. man dha alladhi yashfa'u 'indahu illa bi'idhnihi. ya'lamu ma bayna aydihim wa ma khalfahum. wala yuhituna bi shay'in min 'ilmihi illa bima sha'a. wasi'a kursiyyuhu السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. عليك بالميكروفون. gbogbo jama kí baba oníwàásí àgbáyé tó bẹ̀rẹ̀ wáàsí ẹ jẹ́ ká sọ wípé bisimilahi rahman rahim. Allah. ariwo yìí ti pọ̀ kò jẹ́ ká mọ ẹni tí ó fẹ́ wí àtẹni tó mọ̀ọ́mọ̀ sọ pé òun ò ní wí gbogbo àwa tá a fẹ́ kíní yìí wí ẹ jẹ́ á ní bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. ẹ dákun tó bá ṣe wípé lílé àwọn èèyàn òun ni yóò máa dá ariwo sílẹ̀ ẹ dákun ẹ jẹ́ kí tí wọ́n bá ti bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ó ti dá a bá náà gbogbo àwọn èèyàn tí wọ́n dúró yìí náà baálé ilé kan làwọn náà ìfẹ́ ọlọ́run ìfẹ́ tànàbí muhammad sallallahu alayhi wa sallam ni wọ́n ní sí bàbá wa kábíyèsí àti bàbá wa oníwàásí àgbáyé gbogbo ẹni táyé sì ń wò lónìí ó náà ti wòran lánàá ẹ dákun ẹ jẹ́ á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún wọn àwọn ń wòran lónìí nù àmọ́ tí wọ́n dà lọ́la. ní àṣẹ bàbá mi oníwàásí àgbáyé Maulana Sheikh Muhydeen Ajani Bello wọ́n ní kí gbogbo jàmáà tó wà níbi ẹja ní Allahu Akbar. Allahu Akbar. kódà tún àwọn bàbá wa kan níbi tí wọ́n fẹ́ràn Ọlọ́run dé àwọn tún dìde fọ́lọ́run ẹ dákun ẹ jẹ́ á sọ pé Allahu Akbar. Allahu Akbar. ẹ jẹ́ ká wí lẹ́ẹ̀kan sí pé Allahu Akbar kabiran. Allahu Akbar kabira. ní pẹ̀lú yọ̀ǹda bàbá wa oníwàásí àgbáyé àwọn ni wọ́n ní kí n máa sọ tí mò ń wí yìí jama ansitu lillahi bàbá máa bẹ̀rẹ̀ wáàsí ní sìn ṣùgbọ́n nínú Islam a ní èrò èèyàn a sì léèyàn náà ṣùgbọ́n àmọ́ èèyàn lò àwa mùsùlùmí lónìí àwa lọ́lọ́run ní ká pọ̀jù ní Nàìjíríà ní ti ká sọ wípé ká kà wá ṣùgbọ́n pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run àwa mùsùlùmí náà la máa takora wa jù nínú ẹ̀sìn tó wà controversial nọ́mbà 1 ní Islam jẹ́ tí ẹnìkan bá ní èèyàn máa diwọ́ mọ́yà kírun ni
ẹ sì rí àwọn kan tí wọ́n sọ wípé èèyàn máa káwọ́lẹ̀ kírun ibẹ̀ ńkọ́ là ń lọ. bàbá wo oníwàásí àgbáyé nígbà tí àwọn tí wọ́n jẹ́ àwọn oní telecommunication ansitulila àwọn oní telecommunication wọ́n wo ipa àti bọ́lọ̀ ti ṣe bàbá mi oníwàásí àgbáyé èyí tó tiẹ̀ tún wá dùn mọ́ wa nú jù ni wípé ìlú tí ayé fọkàn sí pé irú àwọn bàbá tí máa dìde ọlọ́run ní ìwọ bàbá Muhydeen oníwàásí àgbáyé máa gbé ọjà jáde ní Umulikuro ní ìlú tí ó máa tóbi jù ní West Africa léyìí tí í ṣe ìlú tá a wà nínú ẹ̀ tó jẹ́ ìlú Ìbàdàn tí bàbá wa Àkànmú Sálíù Ajé Ògúngún ní Ṣọ̀kínní ń jọba fún bẹ́ẹ̀ ẹ dákun ẹ já ní Allahu Akbar. Allahu Akbar. ibi tí ọlọ́run ti wá gbé bàbá dìde náà ní àwa gbọ́dọ̀ wá gbé àǹfààní tí wọ́n ṣe fọ́mọ yín káwá jẹ́ kẹ́tí yín ó di sí i torí ìta Ìbàdàn láwa yìí àwọn telecommunication yìí wọ́n ṣe àwọn ètò kan láwọn àsìkò kan sẹ́yìn tí wọ́n gbé àwọn pásítọ̀ bíi Adébóyè wọ́n wá ní a prayer with pastor prayer with pastor yìí wọ́n ṣe kínní náà àwọn MTN ló gbé kalẹ̀ nígbà náà tó jẹ́ pé gbogbo àwọn ọmọ ìjọ wọn nínú Christianity pátápátá gbogbo wọn ni wọ́n ń try láti ṣe nǹkan yìí ibi tí mo wá lọ gangan náà ni àwọn mùsùlùmí kan wá dìde wípé kí ló dé tẹ́ ẹ̀ ṣe rẹ̀ fún mùsùlùmí ẹgbẹ́ wa ẹ ṣe f'Adébóyè ẹ ṣe èwo náà tó ṣe fún ó sàtún nìkan náà àwọn pásítọ̀ náà tán ṣe fún kí ló dé tẹ́ ẹ̀ ṣe fún mùsùlùmí náà wọ́n wá láwọn ò tí ì rí ẹni tó ká tó so. ló fẹ́ jọ mí. máa ń mi sí ní. ta ló fadé tún jíjòyè. wà á máa ń mi sí ní. ta ló sọ Sálíù dọba. wà á máa ń mi sí ní. àní mo ní ta ló sọ Sálíù dọba. wà á máa ń mi sí ní. ta ló kílí àwọn tí ń bẹ níwájú rẹ̀ tó fi ráàyè. wà á máa ń mi sí ní. máa ń mi sí ní. wà á máa ń mi sí ní. wà á iná yakunu mi sí ní. àfààní ọlọ́run fún rẹ̀ ní wí bẹ́ẹ̀ pé ta ló fẹ́ jọ mí. máa ń mi sí ní. ta ló lè ṣe bíi tèmi ọlọ́run. máa ń mi sí ní. nígbà tẹ́kùn ń sọ nílé àwọn tọ̀hún lẹ́rìn ń jáde ní bíbà yìí. wà máa ń mi sí ní. wà á iná yakunu mi sí ní. ẹ̀wọ̀n alọ́lọ́run èsè ń tí ọ̀dà. máa ń mi sí ní. ọ̀pọ̀ ẹni tó ti múra oyè lẹ̀. wà máa ń mi sí ní. ó wá lọ mẹ́ni tí ò múra. wà máa ń mi sí ní. ìwọ lọ́ọ̀jì ọjà rẹ̀. wà máa ń mi sí ní. ngbà mo délé bàbá Omíyalé mo béèrè àwọn ọmọ ń ṣe gúọ́gúọ́ mo ní bàbá yín ọlọ́run ọ̀kadàra oyè mọ́ ni. èkìlẹ̀ ń ṣe gúọ́gúọ́ sí ẹjọ́ tí ọ̀dà ló ti dá yìí. wà máa ń mi sí ní. wà á iná yakunu mi sí ní. Omíyalé kú ẹnìkan sì ń retí pé kó wọn gbẹ́sẹ̀ sójú ẹsẹ̀ Omíyalé ọlọ́run níwọ̀n náà ní dúró. wà máa ń mi sí ní. wà á iná yakunu mithili. wà á iná yakunu mi sí ní. ọlọ́run níta ló fẹ́ jọ mi ta ni ó jọ mí nù ṣe sí. aina yakunu mi sí ní. bàbá pé adúpẹ́ fọlọ́run ọpẹ́ pọ̀ rẹ́gẹ́dẹ́ ọpẹ́ pọ̀ rẹ́gẹ́dẹ́ bí ọlọ́run bá ń jẹun yà lọ́wọ́ ó tún ní o máa dúpẹ́. máa ń mi sí ní. wà á iná yakunu mithili. wà á iná yakunu mi sí ní. ọlọ́run ní kò sẹ́ni ó tó mi. aina yakunu mi sí ní. ẹjọ́ tó bá wèmí ọlọ́run ni mò ń dá. aina yakunu mi sí ní. máa fún ìyàwó lówó òun ò sì ní fọ́kọ. aina yakunu mi sí ní. má ní kọ́kọ́ rẹ̀ ó máa ṣe dráìvà fún. aina yakunu mi sí ní. má ní kọ́kọ́ ó máa lọ gbọ́mọ níléèwé. wà aina yakunu mi sí ní. má ní kọ́kọ́ ó máa sọ fún pé alájà kí n là á jẹ lálẹ́ yìí. wà máa ń mi sí ní. wà aina yakunu mi sí ní. ọlọ́run ní kò sẹ́ni ó lè jọ mí o. wà aina tara. níbo lẹ ti rí i. 'Wa'ayna tara. 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 'Wa'ayna
bọ́ ọba pọ̀ ló ṣe tiẹ̀ fún ọ tó ṣe tiẹ̀ fún ọ tínú rẹ̀ ó ń bọ́ ló ti rí. wà á iná tarahu. Masha Allah. fatilubini tajidini. wà á iná tarahu. fatilubini tajidini. wà wàlá kaifa wàlá iná la ọba tó kọjá pé ta ni ó. wàlá kaifa. ó kọjá bẹ́ẹ̀. la kaifa. láti ẹ̀ ní ọ̀nà. la kaifa. kò sẹ́ni tá a lè wí bẹ́ẹ̀ fún. la kaifa. wàláhì kò sóńtọ̀. wà wàlá kaifa wàlá iná la níbo ló ti wá níbo ló ti wá a máa wí bẹ́ẹ̀ fún yàn níbo ló ti wá. wàlá iná la ọlọ́run sì kọjá. wàlá kaifa. wà wàlá kaifa wàlá iná la wa huwa rabbul kayf. wa huwa rabbul kayf wal kayfu yahulu. ó ní sí pé gbogbo orí àwọn ẹ̀yin kan ẹ má bínú láàrin wa ń bí n bá sọ̀rọ̀ dọ́dọ̀ yín ẹ má bínú. ọlọ́run a máa dẹ́ lómi kò ní ju kúndú báyìí lọ yóò wá ṣe bí àwọn èèyàn ní aṣòwò ní kúndú yóò máa bínú pọ̀ gbogbo tẹ́ ẹ bá ṣe láyé ni ó máa bínú sí ọlọ́run ti ṣe ọ̀rẹ́ ń dú tí ó ṣe bọ́ ọba rẹ ni ọ̀gá yóò rí bí sánpá agbádẹ́ ẹlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ìdí pé kọ́ máa sọ pé ta ló lóge rán dandan ta ló nẹ́gẹ́. wàlá kayfa wàlá àìná làhùn. ẹ tó bá fẹ́ fọwọ́ rìn. ájì tó kọjá àwọn méjì kan ń jà mo ní kí lè ń jà sí kí ni wọ́n ní jẹ́ bá ti ríra wọn jẹ́ bá ti sọ̀kalẹ̀ lórí òkè jẹ́ bá ti ríra wọn bí agbẹ́ ń jókòó wọ́n máa bára wọn jà kí lè ń jà sí mo wá rí i pé èyí tó jẹ́ kúkúrú kò gbà fẹ́ ni ó ga òun kò gbà bí ó ń tọ̀ ń bá ń sọ pé iye ìjókòó ara ẹ̀ jà rẹ̀ èmi kémi ojókòó ara ọmọ iye ọdún tí mo fi jù ọ́ lọ ìyẹn kọ́. wàlá àìná làhùn. wa huwa rabbul kayf. wa huwa rabbul kayf wal kayfu yahulu. Allah. wa huwa rabbul kayf wal kayfu yahulu. tajidini. adúpẹ́ fọlọ́run jàmá. wahidan samadan gafura. ẹ gbà fọlọ́run ọba ẹyọ kan. tajidini. ẹ gbà fún ọlọ́run ọba ẹyọ kan bí ọba ní hàn wálé mọ̀ kò ní í ṣeré ẹ lẹ́yọ kan. nígbà tí ó hàn wálé mọ̀ ló fi ṣeré ẹ lẹ́yọ kan. bọ́ba lọ pé méjì ni ọ̀tọ̀ lọ́lọ́run tí oníkálukú ìbá ní. ṣùgbọ́n kò sí competition. tajidini wahidan samadan gafura. Masha Allah. kulli la khaliki fatilubuni tajidini. Masha Allah. kulli la khaliki fatilubuni tajidini. adúpẹ́ fọlọ́run jàmá. alhamdulilayi. mo kí àwọn bàbá wa àfáà ńláńlá tí wọ́n wà níjókòó. àwọn ìkàn nínú Ìbàdàn. mo kí pàápàá jùlọ mo kí ẹni tó yẹ ká kọ́kọ́ kí náà bàbá wa ìmáàmù ti jẹ́fà a kí wọn jẹjẹ òótọ́ mà tiẹ̀ ní ẹ̀rí báyìí ó súnmọ́ ara wọn. ẹ̀rí báyìí ó tẹ̀léra wọn náà ni. ẹlòmíì ò ní ronú á lóhun náà òun náà kí ni ọ bẹ́ẹ̀dì rẹ àwọn ọ̀tọ̀lẹ́ni tí ó lò njẹ́ ọba kú wọn kọ́kọ́ tọ́nu bẹ́ẹ̀dì inú yàrá rẹ pé ẹ gbọ́ abẹ́ẹ̀ rí bàbá ọ̀ ń kó ẹsẹ̀ sí gábàsì. anamani ana fili wujudi wadiyatu. anamani ana. ta ni ọ. anamani ana. àní ta ni ọ.
Ana mani ana. ìwọ yẹ ẹ̀pẹ̀ lásán. Ana mani ana. ìwọ tó jámọ́ kankan. Ana mani ana. ìwọ tó ń bẹ lágboolé yín wọn ò dá ọ mọ̀. Ana mani ana. tó o bá kú lónìí náà wàláhì wọn ò ní rántí pọ̀ wáyé mọ́. Ana mani ana. Ana fili wujudi wadiyatun. Masha Allah. Wagada sa'amudi wahidan fil maqabiri. Allah. Wagada sa'amudi wahidan fil maqabiri. tó a dúpẹ́ fọlọ́hún. Alhamdulillahi. bàbá àbásùnú láti lọ. bàbá àbásùnú ọlọ́mọsàjẹ́ sọ́lẹ̀ náà pẹ́. àmín. Amina. ọlọ́nàbí wa Muhammad ọlọ́njẹ́ sọ́lẹ̀ náà pẹ́. àmín. ọlọ́njẹ́ sọ́lẹ̀ náà pẹ́. Àmín. ọlọ́sàájú ẹ̀dá ilé náà ò ní da horo wọ́n fún mi ní kankan ń ọ̀fẹ́. Àti fún yín lówó. Sulatun minal awwalina. Wa qalilun minal akhirin. ọlọ́run láwọn tá a nílò àwọn tá a fẹ́ràn àwọn tí wọ́n jẹ́ tiwa wọ́n ti lọ. minal awwali. wọ́n ti lọ àwọn ti gba wájú. Sulatun minal awwalina. Wa qalilun minal Wa akhirin. qalilun minal akhirin. ọlọ́run níwọ̀n àbá èèyàn díẹ̀ báyìí ló kù tá a fẹ́ lò. àwọn àbá díẹ̀. minal akhirin. a lè ṣe mọ̀ nípa Dr. Bari èèmọ̀ ò lè sí inú tí ń bẹ́ ńlẹ̀ náà ló ti mú. àwọn ọmọ pópó ni wọ́n ń jáde. àbáwá majority leader. Alhaji wa Kẹ́hìndé Zubair Hassan. wọ́n láwọn ẹ̀kọ́ ní bínú sáwọn pé àwọn jọjú. wọ́n ní constituency táwọn represent làwọn wà yìí. wọ́n lè sọ̀rọ̀ kan ní ìsìn àwọn fẹ́ jẹ́ kẹ́ ẹ bá wọn ṣe kí ni. wọ́n ní ẹ bá wa ṣàdúrà sí káàrin yẹn kó yí padà. wọ́n ní ẹ bá wa yí padà pé gbogbo ẹni tí bá mú kó ládùúgbò yìí ọlọ́run bá ní. ìwọ ogbowó owó igbó sápò. ìwọ ọgbà owó igbó sápò. ìwọ ọ̀nàrẹ́bù mowó igbó wá ìwọ sì gbà sápò. dídá tó gbowó gbó. Sulatun minal awwalina. Wa qalilun minal akhirin. olówó gbó. Masha Allah. Wa qalilun minal akhirin. àdúgbò yìí làbá sì gbé kò sì mú gbóǹtì ẹ̀. ẹ yóò bá anabi Muhammad. ìrẹ́gbowó gbó. alẹ́ ní fowó ilẹ̀. ọlọ́run wọlé anabi wa Muhammad. olówó gbó. alayhi wa sallam. ẹ rí èèmà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tọ́mọ yìí sọ tó kọ lórin. ata ajaban. èèmà ó gbọ́dọ̀ wá. lábọ́lá àdúgbò tèmi. bẹ́ẹ̀ni gẹ́gẹ́ lọ́dọ̀ tàwa. a máa wá sí bíbà yìí tá a jókòó ti bàbá wa Sádíkù tá a jókòó tí bàbá sọ pé ṣé mo ránṣẹ́ sí yín ni ránṣẹ́ àtàfà lókè. àkàsà wò ó pé ń gbà kó lè ká sì máa bọ̀ ń bí. Allahu Akbar. bàbá majority leader ọ̀rọ̀ yín ara àdúrà tí bàbá ṣe lé wa lórí lọ́gbà yìí wàláhí tálàí bàbá wa ní pópó ń bí. ara àdúrà ni njọ́ kan mo béèrè lọ bàbá mo ní bàbá ngbà mo rí i pé ọdún tẹ̀ ń dá kọ pẹ́yìn tí ń lu ayé bọ̀ ó pẹ́ àwọn èèyàn bí wọ́n bá ti lo bí ọdún mélòó kan lè yín ká lẹ́nu wọn bàbá ní bọ́lọ̀ ń ṣe bá ń tó tèmi nù. bàbá ò sì hewu tó fi kú. Allahu Akbar. wọ́n á logo. bàbá ò sì logo. bàbá ò logo. min halikin kaifa hawa.
irú ọ̀nàrẹ́bù tó dìde wá nísìn ebi constituency ẹ̀ nìyí. àdúgbò yìí ni wọ́n sì ti dàgbà. ṣé bó bá mu gbóǹtì ẹ̀ ṣé wọ́n mú ni ẹ pè ọ́ sọ̀nàrẹ́bù. ọlọ́run ṣe ọwọ́ wọn mo ti gbowó kì í sàwọn tọ̀hún. ọlọ́run wá ṣe ìwọ ti gbowó. àwọn tọ̀hún náà ń gbowó bọ̀. ó sì àwọn àdúgbò yín àwọn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tiyan nù. ọlọ́run ló mú wá àbá. lọ́dọ̀ wọn lókè lọ́hùn. a ti tà fún ọ. látàjàbá min halikin kayfa hawa bali fàjàbá min salimi kayfa naja. ọkùnrin. látàjàbá min halikin kayfa hawa. بل فعجبا من سالم كيف النجاة. tó adúpẹ́ fọlọ́run jàmá ọba tí ó ní kí àwọn bàbá náà kí wọ́n lo àdúgbò yìí kí wọ́n sọ àlùbáríkà kalẹ̀ ọlọ́run má jẹ́ kí àlùbáríkà náà ò kú òǹbẹ̀ láyéláyé. àmín. ọlá títóbi ànábì wa Muhammad. àmín. mo kí gbogbo àwọn àfa ńláńlá mo tún wá kí Dr. Bari lẹ́ẹ̀kan sí dáadáa tó ṣe fún yín ò ní bàjẹ́. àmín. ẹ ní lọlẹ̀ ẹ sì ní parẹ́ wáyé lára. wàjà sí muha abudu libari adetoji sadiqukum ya rabbi sunni umina dona. àmín. sadiqukum ya rabbi sunni umina dona. lẹ́yìn tí mo ṣàdúrà fún Dr. Bari mo tún ṣàdúrà fún àwọn àfa ńláńláńlá àwọn àfa náà ni gbogbo àwọn tí a ń bẹ lẹ́yìn òun làwọn ọlọ́pàá òfin fẹ́ lé wọn lẹ́ẹ̀kan àwọn àfa ńláńlá nù. orí wọn mọ̀ pé kàìnkàìn ni wọn. àáfà lè gbàgbọ́n lọ́wọ́ ọlọ́pàá. tẹ̀sùn bá ń bẹ lọ́wọ́ kálukú wọn. bí o tiẹ̀ kò ní lọ gba wọn sì ní lọ́mọ lọ́wọ́. pẹ̀lú sùúrù ni ó fi gbé ó fi mọ́ lẹ̀ àwọn àfa mo kí yín o. a kì í o. mo kí yín o. wàyí kìlàlí mádà alàlọ́yìn àstẹ̀hìn. làkúlítù ìdọ́rọ̀ hamani zuma ìdọ́kùn. lẹ́yìn náà mo wá kí àwọn èèyàn ńláńlá tó wà lórí ìjókòó àwọn honourables tí wọ́n rí nǹkan bò. gbogbo yín pátá ni mo kí mo kí ọmọ mi náà Abdulrasheed Mèrègè lẹ́yìn náà mo wá kí aṣojú gómìnà wa. aṣojú gómìnà ọlọ́run má ṣàbá wa dúró tì yín o ọlọ́run má jẹ́ ó dàrú o ọlọ́run má jẹ́ ó dàrú o ọlọ́run má jẹ́ ó dàrú o ọlọ́run nàbí wa wọ́n ní ẹ̀yin ní adviser fún on environment mo rò pé ẹ̀yin náà lẹ́ẹ̀ máa lọ múròyìn gbòòrò bá gọ́fúnọ̀ ọlọ́run ọba ò ní jẹ́ ó dàrú ọlọ́run ò ní jẹ́ ó dàrú ọlọ́run àti tóbi ànábì wa Muhammad. èyí lẹ́ẹ̀ mọ kọ́kọ́ àwọn tá a mú kó lẹ́yìn náà wọ́n ní bàbá wa Alhaji Abdulwahid Badamasi special advice environment. special adviser. special adviser. ó ṣe so ọlọ́run wọlé aṣáájú ẹ̀dá ọlọ́run mọ́sá bá wa dúró tì yín kò ní dàrú mọ́ yín lọ́wọ́ o kò ní dàrú mọ́ yín lọ́wọ́ o ọlọ́nàbí wa Muhammad. lẹ́yìn náà mo kí àwọn olóyè tí wọ́n ń rọ̀gbà ká kábíyèsí. àwọn olóyè. ọlọ́run ò ní jẹ́ kí ẹ ṣubú. Allah. ẹ sàmì ni. Amina. gbogbo ẹ̀yin olóyè tẹ́ ń rọ̀gbà ká kábíyèsí. ọlọ́run ò ní jí ẹ ṣubú o. Àmín. ọlá títóbi ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. nígbà tẹ́ ẹ bá ti gbàdúrà kí kábíyèsí ó ṣubú ẹ̀yin náà ò ní ṣubú. Allahu akbar. ṣùgbọ́n bẹ́ẹ̀ bá gbàdúrà kí kábíyèsí ó ṣubú nǹkan ńlá ni o. ṣùgbọ́n mi mà ó dá mi lójú pé ẹ̀ ní gbàdúrà kí kábíyèsí ó ṣubú. àwọn tí wọ́n dìtẹ̀ máa Muhammad lọ́jọ́ sí wọ́n parẹ́. wọ́n parẹ́. àrọ̀mọdọ́mọ wọn sunkún ẹ̀ ní. àrọ̀mọdọ́mọ wọn sunkún
wọ́n ní ẹ má dìtẹ̀ mọ́ Alhaji Sọ̀líù Adétúnjí. Adétúnjí. ẹ má dìtẹ̀ mọ́ Àkànmú Sọ̀líù Adétúnjí. Adétúnjí. káwọn ọmọ tí ẹbí ò lè rọ́nà lọ. káwọn ọmọ tí ẹbí ò lè rọ́nà lọ. ẹ ṣé. wọn gbé lù wá. àwọn apàdà mo ṣàdúrà fún àwọn olórí ọba abẹ̀wò ọlọ́run. ìyàwó Alhaja Kudrat. Alhaja Kudrat. ìyàwó Alhaja Rashida. Alhaja wa Rasida. èmi pẹ̀lú gbogbo wọn náà lájọ ń bẹ lọ́dọ̀ Alhaji Adétúnjí. Allahu Akbar. kò sẹ́ni tí ṣàjòjì mi nínú wọn. ọlọ́run kádàrá ni. Allah. ẹ̀yin ló yẹ kẹ́ ẹ bọ́ sí yàrá kẹ́ ẹ máa dúpẹ́ fọlọ́run. Alhamdulillah. ẹ̀yin ló yẹ kẹ́ ẹ bọ́ sí yàrá kẹ́ ẹ máa dúpẹ́ fọlọ́run. ó ti wá dájú pé ọlọ́run fẹ́ kẹ́yìn ó wá fi Alhaji Saliu sọba wàláyé ó fẹ́ kẹ́yìn ni ó fẹ́ kẹ́yìn ni bí ó bá fẹ́ kẹ́yìn ẹ ti lọ síbẹ̀ bá wà lọ sí Alhaji ó wá fẹ́ jọba ní ìsìn ẹ pẹ́ nkẹ́rù bọ̀ kọ́. ọmọ pólì tuntun là á lọ fẹ́. ojú àmọ́ àlójú. mélòó. ojú èyí tara Ìbàdàn wọn kàn dasa gidi ni a ní rárá ẹ mọ pọkọ mi ni. mo ń láti wọlé yẹn padà. ebo ni mo bí lágbájá fún. mo bí mọ fún yín sojú sí ọmọ mi. ṣùgbọ́n ọba tó ní ẹ dúró Alhamdulillah. ó ti rí kọjá. bí gbogbo rẹ̀ ṣe le tó náà ẹ padà dúró torí bí òjò ti ń pagún bọ̀ ó ti jìnnà ṣùgbọ́n n tá a mọ̀ ni pé Kùránì ní kulillahumma malikal mulk. kulillahumma malikal mulki. tutil mulka man tasha. tutil mulka man tasha. wa tanzi'ul mulka mimman tasha. Masha Allah. wa tu'izzu man tasha. wa tudhillu man tasha. بيدك الخير إنك على كل شيء قدير ما شاء الله إنك على كل شيء قدير ìwọ bá mi wí bá ń wí. قل اللهم مالك الملك. fúnra Ọlọ́run ló sọ̀rọ̀ kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mo kí ẹ̀yin ìyá wa ẹ̀yin ìyá àlùbáríkà mo kí ọ̀dọ̀ yín bẹ̀ nìkan ni ògbé sáriwo látàárọ̀. ààrẹ nìkan tira wọn bẹ. ẹ jèrè àwọn ọmọ yín o. àmín. ẹ jèrè àwọn ọmọ yín o. àmín. ẹ jèrè àwọn ọmọ yín o. àmín. torí àṣìṣe àdúrà tẹ́yìn obìnrin máa ṣe ni kọ́lọ́ ń jẹ́ ń jèrè ọkọ mi kọ̀sọ́kọ kankan tó fà yé lẹ̀ mọ́ ọ̀sọ́kọ kankan tó fà bó bá ti ń dé ilé méjì mẹ́ta tó ní yọ́ máa ta lọ́kọ̀ọ̀kan yọ́ máa fi tọ́jú ẹ̀mí ara rẹ̀ bó bá wà lọ sọ fún un pé ẹ̀ ta lé ìtàn ní Alhaji aníṣẹ́ mọ́ ta yàrá rẹ̀ ni gbà ń ta yàrá rẹ̀ ẹ jèrè àwọn ọmọ yín. àmín. àwa bàbá náà á jèrè àwọn ọmọ wa o. àmín. ẹ̀yin bàbá ẹ̀ sàmí ni. wọ́n ti ẹ̀ ń sọ̀rọ̀ sà wọ́n láwa ni wọ́n kọ́kọ́ dúró tì kọ́mọ tó dé. àwa ọkùnrin ni wọ́n dúró tì sẹ́ kọ́mọ tó dé. kọ́mọ ó tó dé. bàbá olówó kúló sọ bẹ́ẹ̀. wọ́n mà káre. àti sàdúrà Subaru. lẹ́yìn náà. kulillahumma malikal mulki. tutil mulka man tasha. tutil mulka man